a lọ Libya ẹlòmíì ò ní nǹkan míì lọ́pọlọ ẹ̀ ju pé ó fẹ́ jápa lọ. Libya nìkan kọ́ ṣe mọ́ tàn yín. London dáa gan, United Kingdom ọmọ dáa o. Amẹ́ríkà mọ̀ sweet o. France mọ̀ super o. Bí gbogbo ẹ̀ ṣe dùn tó dáa tó super tó. Kì í mọ̀ ṣe gbogbo ẹni tí ń gbébẹ̀ láyé ń yẹ. Kì í mọ̀ ṣe gbogbo àwọn tó jápa lọ ọbẹ̀ ni wọ́n mọ̀ rí gbà lọ. Àwọn olómìn mọ̀ wá Nàìjíríà tó jẹ́ pọ́ talé ọ̀tọ̀nà ó jápa. Ọmọlé sọ́n tójú ẹ̀ ń rí mọ̀ ni. Àìtí ìwálé ẹlòmíì inú wọn ò jẹ́ ẹmọ tójú ẹlòmíì ń rí àbí. Ọmọ wàásì kankan lọ́pọlọ yín ju pé mo fẹ́ jápa mo fẹ́ tí kò tí ń tọ́kàn yín pẹ̀lú bílù tẹ̀ ń lọ ṣe rí. Tí ìmájì kọjá pẹ́lòmíì náà ibi tó náà wà òun náà fẹ́ jápa wá Nàìjíríà ṣé Nàìjíríà tá a wà yín náà bí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ tó bá ní àǹfààní àti travel out. Tí kìí ṣe pé ẹ gba kòròkò ń dú. Tí kìí ṣe pé ẹ lọ orílẹ̀-èdè tẹ́ ti lọ mọ́ ṣẹrú. Tí kìí ṣe pé ẹ lọ orílẹ̀-èdè tí wọ́n ti lo gbogbo àlùbáríkà ara yín tán pátápátá. Ẹ lè lọ kò sí ní tó burú bẹ́ẹ̀ lè lọ. Tẹ́ ẹ bá wá fẹ́ lọ ẹ má gba kòròkò ń dú. Tẹ́ ẹ bá sì fẹ́ lọ ẹ má wulẹ̀ balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́. Tẹ́ ẹ bá fẹ́ lọ ẹ má fẹnu yaran ọbẹ̀. Tẹ́ ẹ bá fẹ́ lọ ẹ ṣe sùúrù ẹ má balẹ̀ jẹ́ ẹ tó lọ. Tẹ́ ẹ tó lọ ẹ wo bí tẹ́ ẹ ń lọ èmi mọ tí mò ń sọ ẹ wo bí tẹ́ ẹ ń lọ wọn ò wúwo lẹ́ǹbì kankan. Igi tí ń so ní London ewé ní ń so mórí. Èyí tí ń so ní Paris Ọlọ́run gbọ́ ewé ní ń so mórí dáadáa. Igi tó wà ní Dubai ò sowó ewé ní ń so. Ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tá a láàlẹ́ ṣe ń lù yìí náà là ń lọ ṣe láwọn ìlú yẹn náà. Change of currency náà ló jẹ́ ká máa pọ́n aráàlú èbó lépo ti rówó dé ó ti rówó dé. Nígbà pé tí wọ́n bá change pounds change dọ́là sí náírà yóò dowó ńlá ọ̀tàn. Àwọn náà máa ń pẹ́rọ oríṣiríṣi nǹkan bí òtútù bí nǹkan kan. Báwa ṣe lè bọ́ta ká ṣe fàájì ká ṣe gbogbo àwọn ọmọ lè ṣe. Tí n bá tún wá fẹ́ sòdodo ọ̀rọ̀ fún yín ẹ gbà kẹ́ ẹ tọ́jú ẹ̀. Tó bá jẹ́ pé bí àwọn ará London ṣe ń ṣiṣẹ́ làwa ti Nàìjíríà náà ń ṣiṣẹ́. Àwa náà ìbámọ̀ lówó lọ gan ni o. Tẹ́ ẹ bá ìyàwó lọ láàárọ̀ ńgbà tí bá ń dé lálẹ́ lọ kọ́ jáde torí wọn gbọ́dọ̀ fọmọ́lẹ̀ ẹnìkan gbọ́dọ̀ dúró tì í. Ẹ rí àgbàlagbà tó ti dín èjì ẹ̀ kù at the age of 75 nígbà yẹn pé ó ti gé 20 dànù nínú èjì ẹ̀ 55 náà ni ọmọ sọ fún wọn yóò sì fẹ́ ṣiṣẹ́ wọ 60 kó lè bá enjoy retirement entitlement ẹ̀ tí ó gbà yóò ti darúgbó yóò sì tún máa ṣiṣẹ́. Ọba wa níṣẹ́ tí wọ́n fẹ́ lọ ṣe o Iraq ló ti ríṣẹ́ Iran ló ti ríṣẹ́ Saudi Arabia ló ti ríṣẹ́ Libya ló ti ríṣẹ́ mo tọ́jú èyí tó kù. Mo wo àwọn èèyàn mi London báyìí jàjàjà mo mírí mo wá imagine báwa tá a wà Nàìjíríà ti ń ṣiṣẹ́ compare to báwọn ṣe ń ṣiṣẹ́. Torí pé wọ́n san bí ìròyìn. Torí pọ̀pọ̀lọpọ̀ owó yẹn bọ́n ṣe ń fọwọ́ ọ̀tún fún wọn náà fọwọ́ sí gbà. Ẹ bá rẹ́ni tó wà nílùú èbó tó lọ́dún méjì mẹ́ta ọdún mẹ́rin márùn-ún tí ò parí ilé ń bí kì í ṣe pé ó ń sọ̀lẹ̀ ń bẹ̀ kò sọ̀lẹ̀.
àwọn kan wọ́n lè mú porotọ́ mọ́ o ṣùgbọ́n gbogbo wọn kọ́ ni wọ́n mú porotọ́ mọ́. ẹ rí àwọn tí wọ́n ti kàwé ń bì tí wọ́n ní dìgírì lọ́wọ́ tí wọ́n délùú èbó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ láwọn tó lọ skul nínú wọ́n ń ṣe nọ́ọ̀sìn. nítorí pé lára aṣẹ́ tí ń jáwó ń bẹ̀ nìyẹn wà. 90, let me put it this way, ká sọ pé not less than 60% àwọn tó ń kó Nàìjíríà tí wọ́n ń lọ ìlú òyìnbó tó bá yẹ pé wọ́n ní ìwé tí wọ́n sì fẹ́ máa ṣiṣẹ́ pẹ̀lú ìwé tí wọ́n kà nọ́ọ̀sì náà ní UK lamẹ́ríkà ní Canada. wọ́n tún wá máa wò ó àwọn lè cross láti UK bọ́ sí Amẹ́ríkà bówó rẹ̀ bá wọ́n ń bẹ̀ bówó tí wọ́n san fún wọn bá pọ̀ ń bẹ̀ bí benefit oríṣiríṣi wọ́n máa wò. fẹ́ jápa ó sì wá torí pé fẹ́ jápa yẹn kò jẹ́ oníṣẹ́ eré kan lọ́wọ́ tó ń ṣe ń lù yìí. bó tiẹ̀ jápa náà máa wá nǹkan kan ṣe àlùbáríkà lè ka ọmọ bíi kékeré tó ń ṣe yẹn kékeré tó dáwọ́lé tó ń ṣe yẹn àlùbáríkà lè ka ọmọ bẹ̀ kọ́ ẹ pé by the time tó bá máa travel out kò ní jẹ́ jápa mọ́ wàá máa wọlé wàá máa jáde ni. No sleeping well, no better food, no free movement. Ìtàn pé ń lo èbó nù. Ó sì á sùn wẹ́ẹ̀lì. Ó ṣiṣẹ́, you work. Kódà ìṣọwọ́ tá a wà nílùú yìí tá a fi ń súnmọ́ ìyàwó wa. Ìṣọwọ́ táwọn obìnrin ìlú yìí fi ń rí ọkùnrin. Àwọn tìlú èbó ò rí bẹ́ẹ̀. Ẹni tí gbogbo bọ́tìn rẹ̀ ti worn out kó tó dé láti ibi iṣẹ́. Wọ́n prógrámù gbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ríra wọn ni àní náìtì ni bàbá ó ṣe bí bàbá bá ti ń wọlé láàárọ̀ ni màmá ń jáde ó sì jẹ́ pé màmá ló ṣe náìtì bí màmá bá ti ń wọlé ni bàbá ń jáde. wá sọ fún mi níbo wọ́n ti wá ráàyè à ń súnmọ́ra ẹni tó tàwa tá a wà ń bí níbo wọ́n ti ráàyè.